kí wa, a kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ojúmọ́mọ́. Ọlọ́run Elédùmarè yóò jẹ́ kí àsìkò yìí yóò jẹ́ kó san wá lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìgbà yóò dùn fún wa. Ọlọ́run ò ní da ìgbà rú mọ́ ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́. Mo kí Ọlọ́run ọba àjíkí ọba àjígẹ̀. Mo kí Ọlọ́run Elédùmarè. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa àti ẹ̀yin ìyá wa. Mo sì bá fún gbogbo ajúnilọ pátápátá. Ìbà bàbá, ìbà yèyé, ìbà fún gbogbo ẹ̀yin ajúnilọ. Mo sì bá fún gbogbo ẹ̀yin aṣíwájú pátápátá. Ìbà ọmọ kékeré, ìbà àgbàlagbà, ìbóyún inú bá ṣẹ́dí. Mo sì bá kí bá mi ṣẹ́ o. Tí mo fẹ́ kí a gbé yẹ̀wò lénìí, òun náà ni ìfura fún mágùn tàbí àmì burúkú. Bóyá àmì burúkú wà lára obìnrin tàbí ní ara ọkùnrin tàbí ní ara nǹkan kan. Tí a bá wò ó, kọ́lọ́run kó ṣàánú fún wa, kọ́lọ́run kó ṣàánú fún wa. Lóòótọ́ èèyàn ò gbọ́n bí ẹni tí ń sọ́yàn o. Èmi dẹ̀ máa ń sọ kíní kan pé tí àsìkò bá tó kò sí, bí èèyàn ní gbègbènì kí n òògùn wàláì. Tí àsìkò bá tó, èèyàn ó gbàgbé àti sá o. Èèyàn ó gbàgbé àti sá tí ewé ó sunko. Tí èèyàn ò bá gbàgbé láti sá, ewé lè sunko nígbà tí àsìkò bá tó. Ayé àbìdí yànyàn, ayé ànàmọ́nàyé. Mo rí bà kí bá mi ṣẹ́. Ṣé rí àwọn ayé tó máa ń di èèyàn mọ́ nǹkan tó jẹ́ pé ọkùnrin yóò fẹ́ bóbìnrin lásìkò, yóò rí pé òun rí àmì tán ni yóò rí. Ṣùgbọ́n torí pé wọ́n ti dì mọ́, yóò sì ṣe nǹkan yẹn tí ó sì yíwọ́. Ẹlòmíì yóò rí pé wọ́n fi nǹkan sínú oúnjẹ fún báyìí, àmì ara ó sọ fún pé wọ́n ti fi nǹkan sínú oúnjẹ, yóò sì jẹ oúnjẹ yẹn nítorí pé wọ́n ti dì mọ́. Wọ́n máa ń dì mọ́. Kọ́lọ́run Elédùmarè kó dákun kó má jẹ́ ká rẹ ni tí ó dì wá. Èmi máa ń sọ̀rọ̀ kan pé oògùn. Lóòótọ́ àwọn bàbá wa lóògùn ló lọ́jọ́ kan, pọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo. Lóòótọ́ ni. Ṣùgbọ́n ṣé mà oògùn ń tó gùn tí ò lópin ni. A gbúdọ̀ ṣe jẹ́jẹ́. Mo máa ń sọ gbogbo ẹni tí ń bá ti kí pé ẹ káàárọ̀ tó sì dá mi lóhùn. Olóògùn ni o. Olóògùn ni. Tí ò bá rìn ní lánàá rẹ̀ ló kù. Kò sí ọmọ Yorùbá tí èso olóògùn. Bẹ́ẹ̀ ni. Kò sí. Àfi tá bá ń ṣàwàdà ló kù. So gbogbo ọmọ Yorùbá pátá òun ni olóògùn. Ó túmọ̀ sí pé ibi títí ẹ pín sí ń bẹ tẹlòmíì ti bẹ̀rẹ̀. Oògùn ń ṣe nǹkan tí èèyàn fi ń ṣe ìgbéraga. Oògùn kì í ṣe nǹkan tí èèyàn fi ń ṣe ìgbéraga torí pé gbogbo ohun tó wà lára èèyàn tó fi ń jọkùnrin, ọmọ kékeré lásán, ojú tó bá fi wò tó bá ṣẹ́jú mọ́ lásán ó ti bàjẹ́. Síbẹ̀ lẹ́nìkan ó ti wá máa ṣe pé kíní kan. Kọ́lọ́run kó dákun kó ṣàánú fún wa. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Ẹ jẹ́ á ṣe jẹ́jẹ́. Ṣé rí ìṣọ́ra ni eléyìí? Ìṣọ́ra ni. Tá a bá wò ó, kọ́lọ́run kó ṣàánú fún wa. Nǹkan kan ṣẹlẹ̀ recently, kò tí ì pẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Ẹni tó toast ìyàwó tí ìyàwó gbà, ìyàwó sì délé ó sọ fọ́kọ ẹ̀. Ọkọ ní ṣá máa rọra ṣe. Ṣé ẹ nígbàgbọ́ pé ẹni yẹn ó sì lè mágùn fún ìyàwó tí ọkọ lu mágùn yẹn? Oríṣiríṣi ni mágùn o. Eléyìí tí èèyàn lè kú lójú ẹsẹ̀ wà. Eléyìí tí yóò sì wà lára pẹ́pẹ́ tó jẹ́ pé níjọ́ tí èèyàn bá tó jẹ èèwọ̀ ẹ̀ ní kó tó dé. Àìmọye ikú ló ń ṣẹlẹ̀ tí èèyàn rò pé ẹlòmíì wọ́n lè lò kàn fẹsẹ̀ kọ lásán ni ń ló kú. Wọ́n lè ní kíní kan mọ́ fò gọ́tà wá. So bẹ́ẹ̀ tó jẹ́ pé níjọ́ tí èèyàn bá tó jẹ èèwọ̀ rẹ̀, níjọ́ náà ni ọlọ́jọ́ dé. Níṣẹ́ ẹ̀ ó dáhùn. Kọ́lọ́run kó dákun kó ṣàánú fún wa kó máa fi ṣọ́ ẹ̀ ṣọ́ wa. Ẹ máa wò ó. Torí pé o toast obìnrin kò sì gbà. O sì wò pé kí ló lè ṣe fún o. Jẹ́ kó lè mágùn. Ọkọ sì kú. Ẹ wá wò. Obìnrin náà wà ní nítorí pé ó ti pẹ́ títí ń dà mí láàmú. Kí nǹkan tó ṣẹlẹ̀ gan ní ti ń dààmú. Kíní kan láì ní mọ̀ pé òun ló wà nídìí ẹ̀. Ẹ dákun. Lọ́rọ̀ lé ayé yìí. N tó ṣẹlẹ̀ ni o. Kì í ṣe àròsọ rárá. N tó ṣẹlẹ̀ ni. Kọ́lọ́run Elédùmarè kó dákun kó ṣàánú fún wa. Bó ní ìyàwó ń lé ogun, bó tún ní wàhálà. Só di dandan ká fagídí gba nǹkan tí ì ṣe ti tèèyàn ni. Ìyàwó tí ì ṣe ti tiẹ̀. Só di dandan pé kó fagídí gba ni tó bá sọ̀rọ̀ tí ó bá gbà síbí wà fi ilẹ̀ ó tún rẹ́ lòmíì. Èwo làbúrò lọ lé mágùn pé kí ọkọ ẹ̀ kò lè lọ kí wọlé kó lè rí fẹ́ nítorí kíní yẹn lórí obìnrin níbi tí ó bóbìnrin ṣe pọ̀ tó ń ta yìí. So nítorí náà ẹ dákun. Ṣé dẹ̀ mọ̀ tí
ọkùnrin tá bá pè ní ọkùnrin kò sí nǹkan téèyàn ọkùnrin gbọ́dọ̀ máa fojú fò dá nípa pé kéèyàn ṣe àjò sí ara ẹ̀. Mo jẹ́rìí ìyàwó mi mo ṣe gbá mo ṣàwo ìyàwó tí ó ṣèṣekúṣe nìyẹn o tọkùnrin ọkùnrin míì pé tí ó gbà ẹ wá wọ́nà tó gbà wọlé. So kọ́lọ́hun kó ṣàánú fún wa kọ́lọ́hun kó ṣàánú fún wa kọ́lọ́hun kó tún ṣàánú fún wa àwa ọkùnrin ẹ jẹ́ ká múra dáadáa tó bá ṣeé ṣe gan ìyàwó wa àwọn nǹkan ìbílẹ̀ tó jẹ́ pé tán bá fi mọ́gùn sí lára tí ò ní ṣiṣẹ́ gbogbo ẹ̀ ló yẹ ká kó pọ̀ ṣé ẹ ti gbọ́ ọlọ́run elédùmarè yóò gbàdúrà wa yóò gbà wá lọ́wọ́ ẹni tá a sọ tí ń sọ wa èèyàn ò lè gbọ́n bí ẹni tí ń sọ́yàn wàláhì èèyàn ò lè gbọ́n bí ẹni tí ń sọ́yàn. Iṣẹ́ tí mi fẹ́ fi sílẹ̀ yìí omi mọ́gùn ni mọ́gùn ni tó jẹ́ pé tí mọ́gùn bá wà lára obìnrin tá a bá ti gbọ́wọ́ lé báyìí a máa gbọ́ tóròmọdìyẹ ó máa ké tóròmọdìyẹ bá ti ń ké ẹ má wulẹ̀ sọ pé òun wọ eléyìí èso ní wíwọ́ àwọn kan ò ní wọ́n wọ sókè wọ́n ó bá sùn wọ́n tún wọ́ wálẹ̀ padà ẹ mọ́ kéde wo làbùrọ̀ ọwọ́ a ti mọ̀ pé nǹkan wà lára ẹ̀ kí ló tá a filẹ̀ tá a jẹ́ kó máa bá tiẹ̀ lọ èwo ń wíwọ́ àbí èwo ni wíwọ́ tá a bá ti gbọ́ tóròmọdìyẹ bá ti ń ké lára obìnrin yẹn tí ń ké tá à ń gbọ́ ẹ̀ ṣe jẹ́ àfilẹ̀ ká jẹ́ kó máa bá tiẹ̀ lọ ẹ má wulẹ̀ wọ kó máa bá tiẹ̀ lọ tó bá jẹ́ ẹni tá a bá nífẹ̀ẹ́ tá a sì wò pé ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n fi ṣe kà fún ni a lè sọ fún un pé nǹkan wà lára ẹ̀ kó lọ wá bí ó ṣe tì dànù kọ́lọ́hun kó dákun kó akànrìn ni èyàn ò lè rìn kó rí mọ́mì o ẹ jẹ́ ká máa gbàdúrà nígbà gbogbo kọ́lọ́hun kó gbà wá lọ́wọ́ ẹni tá a sọ tí ń sọ wa díẹ̀ ọmọkùnrin ò tó o ṣùgbọ́n ìdí tí àwọn bàbá fi máa ń sọ pé díẹ̀ ọmọkùnrin ò tó náà ni pé ó lè ń tí a ṣe sára wọn ó sì lè dá nǹkan dúró fúngbà díẹ̀ ó lè dá nǹkan aburú dúró fúngbà díẹ̀ tí ò ní jẹ́ kó ètè ṣe àbí àwọn nǹkan bàbá wa tó àwọn bàbá wa ní àwọn nǹkan tó ṣe pé tí nǹkan bá ṣẹlẹ̀ tẹ́ni mi ò bá ti bọ̀ lẹ́nu tó tán bá lò fún ara ẹ̀ ó balẹ̀ ara ẹ̀ yóò balẹ̀ so nǹkan tó bá wà lára yẹn sì lè dẹ́ni yẹn dúró tí wọ́n fi rí nǹkan lò fún tara ẹ̀ ó fi balẹ̀ ṣùgbọ́n tá a bá ti wá mọ̀ pé kíní ẹ má wulẹ̀ jẹ́ a wá nǹkan kan káàkiri ẹ jẹ́ a fi ilẹ̀ kó má bá ti tiẹ̀ lọ ọlọ́run ó gbàdúrà wa o kí ni ẹ bá mi wá òròmọdìyẹ yẹn níjọ́ tó bá pa ni o adìyẹ tó bá ti sábà níjọ́ tó bá pa tí ò tí ì jáde síta kúrò lábẹ́ ìyẹ́ òun láà mú a fi nǹkan bò lójú tí ò ní rí ta rárá a fi nǹkan bò lójú tá a fi mú wọnú òkùnkùn a wà mú èèmọ̀ àgbò yẹn a ti já ọjọ́ tá a bá já náà ni o bàbá ti rí pádìyẹ tí ń pamọ́ báyìí láti lọ máa wá èèmọ̀ àgbò yẹn láwà tútù náà ni òòjọ́ tá a bá já náà ni a wà tí ó pọ̀ a wà tẹ̀ tá a ṣe bí a rọra tẹ̀ a wà a ti wá òrùka kan a kì bọ ọrùn òròmọdìyẹ yẹn kò ní fún lọ́rùn o fẹ́ pé òròmọdìyẹ yẹn ó máa ké o a wà mú òròmọdìyẹ yẹn a fi sí àárín èèmọ̀ yẹn a wà fi bò adìyẹ yẹn ní gbogbo ara tó yẹ pé a máa gbọ́ tí òròmọdìyẹ yẹn tí ó máa ké nínú èèmọ̀ àgbò yẹn yóò máa ké ń bẹ̀ so bá a ṣe máa ṣe ni mo rò pé àlàyé mi yẹn ó yẹ kó yé wa bẹ́yẹn tá a bá ti fi sí tá a fi sí lọ́rùn tá a forùka sí lọ́rùn a fi sínú èèmọ̀ àgbò a fi bò ní gbogbo ara tí ò ní hàn síta mọ́ rárá bí ìgbà tí yẹn bá faṣọ di nǹkan tóròmọdìyẹ yẹn tí ó máa ké nínú ẹ̀ so a wá jù sínú apẹ a jò tá a bá ti jò tá a bá ti jò tán ẹ jẹ́ ká yọ òrùka yẹn ká rọ àdó yẹn ká rọ ìjóògùn yẹn ká rọ sínú àdó a fi sín gbẹ́rẹ́ sí ọwọ́ left a fi sín gbẹ́rẹ́ sí ọwọ́ ọ̀tún àtẹsẹ̀ òsì la fi sín gbẹ́rẹ́ sí àtẹsẹ̀ òsì ọwọ́ ọ̀tún àtẹsẹ̀ òsì la fi sín gbẹ́rẹ́ yípo a máa fi òrùka ẹ̀ sọ́wọ́ òrùka ẹ̀ èèyàn lè tà èmi ń tà so èèyàn lè tà anybody tí obìnrin téèyàn bá fẹ́ bá láṣepọ̀ tẹ́ bá ti gbọ́wọ́ lé ẹ bá ti gbé ọwọ́ yẹn lé ẹ máa gbọ́ tóròmọdìyẹ ó máa ké tó bá ti ń ké tẹ́ ń gbọ́ sí o lára obìnrin yẹn ẹ jẹ́ kó máa bá ti tiẹ̀ lọ ọlọ́run ní fàbùrú ṣe wá o mo gbọ́n tán mo ṣe kinní kan òòràn lẹ́ni tí wọ́n bá ń sọ lẹ́ni tó bá lò kan tí ò mú ó tún lò kejì ẹ jẹ́ káwa náà ṣọ́ra ọlọ́run ó gbàdúrà ẹ má gbàgbé o pé mo sọ pé ìyọ̀ǹda wípé ẹ fẹ́ ṣe náà ni pé kí
ẹ subscribe sí YouTube channel wa ọmọ Gíẹ̀sì TV. 08061408254 ní nọ́mbà tí ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wá sí tí ẹ bá ní ìbéèrè kan tàbí ìkejì láti béèrè. Ẹ dákun iṣẹ́ tí a bá fi sílẹ̀ òní kẹ́ jẹ́ ká ṣe béèrè lé lórí. N ta fi lẹ̀ ní ká ṣe béèrè lé lórí. Ẹ dákun tá bá sì fẹ́ béèrè kí ẹ sì pé kẹ́ tó máa tún àlàyé ẹ̀ ṣe fún wa rárá o. N tí ò bá yé yín gangan bẹ́ẹ̀ ni kẹ́ ẹ béèrè kì í ṣe pé a mú òròmọdìyẹ a fi òrùka sí àbí a sì kí rárá o. N tẹ́ ẹ fẹ́ béèrè gangan òní kẹ́ ẹ béèrè. 08061408254. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa tó yẹ pé tán bá rí wa wọ́n á pè wá wọ́n á béèrè wọ́n á ṣàdúà wọ́n á sì gbé mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé pátápátá o. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ kó wà lára. Ẹ jẹ́ á gbìyànjú ẹ̀ kó wà lára torí pé orí ló lọ́jọ́ oògùn ló lọ́jọ́ kan àpọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo. Wọ́n ń sọ pé ọjọ́ kan àpọ́njú tó rí nìyẹn ta ló mọ̀ ìmọ̀ ń báyàn lójijì ńgbà míì ni lọ́jọ́ kan àpọ́njú ìmọ̀ ń báyàn ní òjijì téyàn ó ti wò pé kò sí ọ̀nà àbáyọ mọ́. Ṣùgbọ́n orí ló lọ́jọ́ oògùn ló lọ́jọ́ kan àpọ́njú yẹn ọjọ́ kan àpọ́njú yẹn nígbà tó bá dé ní tó ti wà lára yóò sì jẹ́ kí ọjọ́ kan àpọ́njú yẹn kó lọ nírọ̀rùn. Wàláì. Ìdí tí àwọn bàbá wa fi sọ pé orí ló lọ́jọ́ kan oògùn ló lọ́jọ́ kan àpọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo. Tó bá ti wà lára sẹ́ni gbogbo ọkùnrin pátápátá ló yẹ kó ní kinní ní ara kì í ṣe pé ti kinní gbogbo ọkùnrin pátápátá tó bá ti níyàwó k'Ọlọ́run gbà wá lọ́wọ́ ẹni tá a sọ tí ń sọ ni. Àdúrà wa ó gbà ogun kó òjijì ò ní jẹ́ tiwa. Àìmọye ikú tó ń ṣẹlẹ̀ tó jẹ́ pé kì í sátọ̀dọ̀ Ọlọ́run gan tó jẹ́ pé ọ̀nà tó gbà wáyé ni ṣùgbọ́n téyín nìkan kan ò mọ̀. Ẹlòmíì gbò bá jẹ lá ní wàhálà dé ẹlòmíì gbò bá fọgọ́ta wàhálà dé ẹlòmíì gbò bá mumi ní wàhálà dé ẹlòmíì bó ṣe wà káàkiri nu. Ọlọ́run kó dákun kó ṣàánú fún wa. Ẹ jẹ́ á gbìyànjú ẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa ká ní lára bàbá lè lo ríǹgì ẹ jẹ́ á sìn kó wà lára wa ó wà ní pamọ́ ní àjẹsára ni àjẹ́ ara ni ẹ jẹ́ á fi sára kó wà bẹ́ẹ̀. Ọlọ́run Elédùmarè yóò gbàdúrà wa ní rógun kó òjijì gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ subscription yín ó ṣe kókó orí àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ ṣe fún wa nìyẹn. Gbogbo ẹni tó bá subscribe sí ọmọ Gíẹ̀sì TV tó bá ṣiṣẹ́ wa yóò jẹ́ fún wa.